wòlíì tó sọ fún wọn pé òun fẹ́ bọ̀ gbàwẹ̀ tó nǹkan ti dáta rẹ̀ gbà kò rí tí ẹ̀rọ níbi tó ti sẹ́ndì owó sí yẹn ló ti mọ kò rí tí ẹ̀rọ kọ̀ọ̀kan kún àwẹ̀ ọjọ́ kan ó níye tí wọ́n fi gbà wẹ̀ ó níye owó tí wọ́n máa gbà ẹ̀yin náà ẹ jẹ́ ká rò dáadáa ẹni tó lóun ó bá wa gbà wẹ̀ sí lóòótọ́ ló lè bá wa gbà wẹ̀ ẹni tá a sanwó fún sí lóòótọ́ ló lè bá wa gbà wẹ̀ tó bá tẹ̀ wá bá wa gbà wẹ̀ yẹn gan sádùá yẹn lè gbà irú ìrìn àjò wo lòun gẹ́ ti rìn tẹ́lẹ̀. ẹ̀yin tèmi ọ̀rọ̀ ńlá lẹ fẹ́ gbọ́ yìí pàápàá jùlọ àwọn èèyàn tó máa ń lọ sọ́dọ̀ wòlíì tí wọ́n fún wòlíì lówó pé wòlíì ẹ jọ̀ọ́ ẹ bá mi gbàwẹ̀ ṣé wòlíì yìí tẹ̀ kówó fún ṣé lóòótọ́ ṣé wọ́n ń gbàwẹ̀ yìí lóòótọ́ ṣé tán bá yín gbàwẹ̀ yìí ǹjẹ́ àdúrà yín tiẹ̀ máa gbà ẹ̀yin tẹ́ máa ń lọ sọ́dọ̀ wòlíì wípé bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi wò wò obìnrin wo ló yẹ kí n fẹ́ ọkùnrin wo ló yẹ kí n fẹ́ ṣé kinní yìí ṣé ó rí ìlì lóòótọ́ inú fídíò yìí lẹ ti máa gbọ́ àṣírí ọ̀rọ̀ látẹnu wòlíì Òkè Ìtùnú bá a ṣe wá ń gbọ́rọ̀ yìí lọ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ subscribe sí YouTube channel mi ọwọ́ yín tẹ́ fi ń kílìkì lórí subscribe button yẹn ẹ ò ní fi gbọ́ mọ́ sí o. ẹni tá a sanwó fún sí lóòótọ́ ló lè bá wa gbàwẹ̀ tó bá tẹ̀ wá bá wa gbàwẹ̀ yẹn gan sádùá yẹn lè gbà irú ìrìn àjò wo lòun gẹ́ ti rìn tẹ́lẹ̀. mo jẹ́ kó yé wọn nírọ̀lẹ́ pé tí àdúrà yín ò bá ti gbà mọ́ nínú ago mo ti ṣẹ̀ o èmi ni mo ti dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni. àmọ́ tàdúrà yín bá ti ń gbà á jẹ́ pé Ọlọ́run sì wà ní àtẹ̀mí mi ò ṣẹ̀ ẹnì kò lè jáde pé mò ń yàn òun lálẹ́ àbọ̀kọ̀ nǹkan níyàn mi lálẹ́ láti bẹ̀ lórúkọ Jésù ó máa dára fún wa ẹ má jà gbé ẹ̀mí wa lé àwọn wòlíì lọ́wọ́ mọ́ ó ń ṣokùnfà ikú òjijì ikú àìtọ́jọ́ ó ṣokùnfà ikú àìtọ́jọ́ torí pé wọ́n ti mọ gbogbo ibi tí ìgbésí ayé wa wà ọ̀pọ̀lọpọ̀ sọ pé wòlíì bá wọn lájọṣepọ̀ ìwọ ló fà á náà ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ló wà lọ́wọ́ wa nígbà tó yẹ pé a ti sọ wọ́n dọ́lọ́run wọ́n rò gbogbo láìfù wọn gbogbo bẹ̀rẹ̀ ayé wọn wọ́n rò fún ó fẹ́ ṣe rere lọ́tùnla ó sọ fún wòlíì ó lóun fẹ́ ṣe rere ọ̀dà báwo ni ó ṣe gbọ̀ láàyè kó ṣe rere òun ò dẹ̀ tí ì ríbi lọ. a wò pé ọmọ abẹ́ òun ló lọ ẹ̀ ẹni tó fi ṣe ọ́sà nínú chọ́ọ̀chì tó ń fẹ́ gbálé àwọn èèyàn àwọn ọmọdé kí ní every Sunday tó wá ní físà ẹ jáde orí físà gbà ọmọ tí ẹ ti ṣe pásítọ̀tì apẹrẹ pé òní lọ ni kò yẹ kó sọ fún ìrànṣẹ́ Ọlọ́run tí wàá fi lọ bó bá lọ tán ló yẹ kó máa gbọ́ bó o ṣe wá sí yẹn sódì ẹ̀dá wàá sọ fún wa pé ẹ má bínú bọ́lá ṣe kọ́ nìyẹn ẹ bá yé láti pàdé tẹ́lẹ̀ náà tí gbogbo wa ti ń kóra wá ká wà wá gbé àṣírí ẹ̀ lé ẹlẹ́ran ara lọ́wọ́ àwọn á sọ pé ò gbọ́dọ̀ lọ ìwọ máa sọ pé ìwọ fẹ́ lọ ń túláàsì ọ̀pọ̀lọpọ̀ ogun tá a rí ìsìn tá a rí èsìn lọ́dọ̀ àwọn wòlíì láti rí ó ṣe pé ogun ìdílé kan ni ló ń jà wá mọ́ èèyàn mélòó lẹ rí nù ìdílé gan tó ráyè mọ́ tó ní táìmù ó ti rẹ gbogbo àwọn tó wà nù ìdílé gan wọn gbogbo wọn gẹ́ ti fẹ́ kú tán wọn ò rí tẹ́nì kankan rò àwa tá jẹ́ kékeré àwa la dára wa láàmú dípò ogun àwọn ọ̀rẹ́sẹ̀ Ọlọ́run ṣé nǹkan tá a fẹ́ jẹ ṣé ló fẹ́ ba nǹkan tá a fẹ́ jẹ́jẹ́ tá a bá ní gbogbo ilé ayé àwa nìkan la fẹ́ ní atara wa ní irọ́ ni mọ́mì a lè ní tán ìwọ̀nba tí Ọlọ́run bá ṣe fún wa kó mọ̀ tẹ́ wa lọ́rùn sùdánù àtẹ̀rí lọ́rùn mi àwọn olówó kéékèèké tèmi wọn rà ní mi ò kí ń ra nílá bó ra fún mi gan mi ní ìwọ̀ bẹ́ẹ̀ ni torí kò ṣe ọ̀nà sí ìjọba ọ̀run mi ní sùdánù ohun tí mo mọ̀ ni pé kí ọkàn mi kó sáà ti máa yàtọ̀ sí tọlọ́run mo sọ fún wọn ní àná Sunday pé ẹ̀jẹ̀ta Sunday pé ọ̀rọ̀ ẹnu mi lẹ́ ń gbọ́ o bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ bọ́yá wà tèmi náà ò dáa gbogbo yín kàn gbọ́dọ̀ ẹnu mi gbogbo wọn yarí pé irọ́ torí wọ́n mọ̀ pé àwọn ò lè bá mi pàdé níbi irú dùndú tó bá ṣe mistake gan bá mi ní ìgboro pé wọ́n pàdé mi gbogbo wọn pariwo ni pé arímọ́ mi o ẹni tó ń ṣiṣẹ́ lọ́wọ́ gan fi ṣẹlẹ̀ pé mọ́mì bó lẹ́ ń lọ ta ló ń gbé yín lọ yẹn kí ló ṣẹlẹ̀ tá fi rí yín wọ́n mọ̀ pé mi kì í jáde mi ì dẹ̀ kì í bẹ́ẹ̀ ní bọ́dì ṣe bíbélì sọ pé sáà gbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí sáti láyọ̀ nínú Jésù àbí ká gbẹ́kẹ̀lé ó fún wa láǹfààní láti máa tu àwọn èèyàn nínú kì í ṣe pé ká máa bà wọ́n nínú jẹ́ bẹ́ẹ̀ ni lórúkọ Jésù a máa rí àánú lágbà torí sùtánà tá a fẹ́ wọ̀ torí mọ́tò tá a fẹ́ lò a wá fi èrú a fi kó ọ̀rọ̀ jọ sáwọn ọmọ tá a bílẹ̀ ṣé wọn ò ní wọnú ìparun bó bá yá àwa dẹ̀ ti lè lọ tán àwọn ọmọ lókùn tí wọ́n mọ̀ dààmú ká ṣùgbọ́n àwọn ayé á máa rántí pé nígbà tí ìyá wọn tí bàbá wọn fi ń ṣiṣẹ́ ìrànṣẹ́ tó fojú àwọn èèyàn rí náà dáa ẹ mọ́ ṣàánú àwọn ọmọ tiẹ̀ náà ṣùgbọ́n tá a bá lò dáadáa tí ayé ò ní bá wa gbé gẹ̀gẹ̀ 15 years ní tá a ti bẹ̀rẹ̀ sẹ́rànṣẹ́ kó tó wá di pé àwọn ayé ń rìnà rí wa báyìí a ní ìjọ tó tóbi a ní èyí tó kéré a ní èyí tó wẹ́ kò sí ilé ìta ní tìbàdàn àṣẹwà dálẹ̀ ni ó tó wá di pé tìbàdàn ló wá popular káàkiri gbogbo ayé so ìgbàkúgbà tí ẹ bá ti nílò Ọlọ́run ó wà nítòsí mọ́mì ẹja képe ó máa dá wa lóhùn lórúkọ Jésù a máa rí àánú lágbà ọkàn wa dẹ̀ máa balẹ̀ gbogbo ẹni tó dẹ̀ fi ìgbẹ́kẹ̀lé ẹ̀ sí orí wòlíì kí everybody kẹ́ lọ ronú ara wọn lálẹ́ ká yí padà pé wòlíì gan ẹlẹ́ran ara at any time tó lè ṣe mistake níwájú Ọlọ́run
káwa gangan súnmọ́ Ọlọ́run fúnra wa Ọlọ́run gan gbọ́ àdúrà tiwa gan ju àwọn tá à lọ sáré bá gan lọ torí pé bí mo ṣe wà mí ní àwọn bàbá kan tí mo lè lọ bá pé ẹ gbàdúrà fún mi o ẹni tó bá lóhun ni bàbá àṣàlẹ̀ mi kó jáde wá kó wá sọ jáde gbọ́dọ̀ òun ni mo ti wá ń gbàgbára àbí òun lòun gbàdúrà fún mi mi ì béèrè lọ́wọ́ anybody àtàárọ̀ láti wà ní chọ́ọ̀chì marathon là ń ṣe ọ̀la ló máa parí adẹ̀wà ni àtọmọdé àtàgbà everybody ń gbàdúrà mọ́mí sọ́lọ́run ò wà ní gbọ́ ilé ayé òde tó bẹ́ẹ̀ jẹ́ wọ́n yan àwẹ̀ fún yàn ẹni tẹ́ yan àwẹ̀ fún kò ló ń jẹ nínú ilé kò ní nǹkan tó fẹ́ fi bírèkì ẹ̀dẹ̀ sọ́sínú àwẹ̀ bíríbírí torí pé ó ń wà àánú torí pé ó ń wá kógun ẹ̀sẹ̀ ọ̀dà bó bá wá bírèkì tán kí ló fẹ́ jẹ ẹni tí ò tí ì tó nǹkan kan ó yẹ kó sunkún wá dọ̀ yín ó yẹ kó rẹ́rìn jáde ni ìwọ̀nba táyì náà bá ní ẹ ṣe fún kó rẹ́rìn jáde ẹ dẹ̀ sọ fún kó máa gbàdúrà kó máa béèrè fún àánú àárínà kó aláàánú tiẹ̀ bẹ̀tẹ̀ sọ̀yàn sínú àwẹ̀ ẹni kó gbá àwẹ̀ ẹni tí ebi ń pa tẹ́lẹ̀ ọ̀rẹ́dì séèyàn ò ti pásáyé mọ́ mi èèyàn ti pásáyé ohun tí Ọlọ́run ò fi rán wa òun là fi ń kú iṣẹ́ ìrìnsẹ́ tó pọ̀ báyìí ẹ sọ pé mo sọ pé káwọn èèyàn mọ́ gòkè ẹ̀mí ohun táwọn wòlíì ń takò mí sí nìyẹn àwọn ọmọ kan ló ṣe ẹjọ́ ìjọ́ọ̀chì ọ̀dọ̀ mi ibi tán dẹ̀ ti ń bọ̀ ó yàtọ̀ sí ibi tán dé sínsìn tọ́ ká mọ̀ ti gbàdúrà ni àbí ká mọ̀ ti kọrin wọ́n á ti bẹ̀rẹ̀ sí fèdè bọ̀ wọ́n á mọ̀ ṣubú wọ́n á mọ̀ sáré lọ títì wọ́n á mọ̀ lé wọn mú mo ní àhà kí ló ń ṣẹlẹ̀ ṣé bí báyìí oríṣiríṣi irú ẹ̀mí báyìí wà ní tó lọ́dọ̀ wa nílẹ̀ Haúsá àwọn ìrírù nǹkan báyìí o àfi ilẹ̀ Yorùbá la ti rí ọmọ tó wá ń sáré lọ ojú títì ẹlẹ́mìí tí ń sáré lọ ojú títì ó ṣe mọ̀nà pé títì lòun lọ nígbà tó ti mọ̀ pé wọ́n lé òun mú wọn ní tó wọ́n jáná mọ́ mọ́tò lẹ́nu ilé-ẹjọ́ gbà náà títì lọ mo wá sọ fún wọn jò ní pé ẹ má lè mọ́ ló fòkùnfà fídíò tó gbé ìfàyèrà yẹn mo ní ẹ fílẹ̀ everybody yẹn fílẹ̀ ẹ má dé ẹjọ́ máa lọ immediately ó rọrí padà ní o pa sínú church torí pé ó ti mọ̀ pé tóun bá lọ báyìí ọjà náà mọ̀mọ́ tó lẹ́nu kọ́lọ́ mọ́jà bọ́dún lọ lókun ọjà tó ti bá ní tó fa ọ̀rọ̀ yẹn nìyẹn o ó ń ka owó báyìí á ní 7 days lòun fẹ́ lọ èmi dẹ̀ ní mi ráyè àwọn ọmọ mi kéré mo gbọ́dọ̀ ní láti fún wọn lóúnjẹ bàbá wọn náà sáré ká á sanwó school fees àwọn ọmọ tí mo bínú ẹ̀mí wà lọ́dọ̀ mi tí mo fẹ́ fi dúpọ̀ àwọn torí àwọn ọmọ yẹn rẹ́pù mi nínú iṣẹ́ ìrìnsẹ́ wọ́n dúró bí balógun fún mi everybody wọn ló níṣẹ́ wọn lọ́wọ́ kì í ṣe pé wọ́n jókòó kalẹ̀ ẹ̀dọ́ torí ọlọ́ ọmọ ọjọ́ mélòó ni mi ti máa sùn kalẹ̀ tí mi ní ṣiṣẹ́ nǹkan tí mo wá sọ nìyẹn everybody wọ́n takò mí pé tí wòlíì mọ́ ṣiṣẹ́ ni wòlíì gidi wà ní etí ọ̀sà tó ń fi àgbọ̀n mu gàrí bọ́lọ̀ ti kọ́ tiwọn nù kọ̀ọ̀kan tèmi bẹ́ẹ̀ ó ń fi àgbọ̀n mu gàrí ẹ̀dọ́ torí ọlọ́run àṣìṣẹ́ láàárọ̀ ṣé lọ́jọ́ alẹ́ làwásẹ̀ mọ́ ṣiṣẹ́ ẹjọ́ nígbà tí egun wa ò lé mọ́ àkókò tẹ gùn mí dẹ̀ lé ẹjẹ́ ń ṣiṣẹ́ 3 days program ta ní báyìí abá ti parí lọ́la báyìí Thursday ẹ tún rí mi káàkiri màá tún kó báàgì káàkiri ni pé ayé ẹ wá bá wa ra báàgì ò ìparí ọdún la wa ẹ wá ra bàtà o ẹ wọlé wa o aṣọ wa o torí pé àwa náà ní àwọn bùkátà ta ní ta gbé kalẹ̀ ara lẹ chọ́ọ̀chì àgbà 5 naira lọ́wọ́ ọmọ ìjọ àwọn ọmọ ìjọ wà ń bíbà tí mo ṣe sọ rẹ̀ wọ́n gbọ́ tí mo sọ wọ́n join program yín báyìí torí mo wà nọ́ọ̀sì fún wọn chọ́ọ̀chì pé kí wọ́n mọ join 5 naira àgbà lọ́wọ́ ẹnìkankan láti fi ra lẹ chọ́ọ̀chì because a mọ̀ pé everybody ló ní bùkátà àti ẹ̀ tó ń gbé so tó bá wá dáa tán jẹ tán mu tán tilétilé wọn eléyìí tó bá ṣẹ́kù wọ́n lè fún wa pé ẹ fi kún owó chọ́ọ̀chì a mọ̀ pé tọ̀ ó ṣẹ́kù ni kó ṣe pé a wá fún wọn ní ìnira pé olúwa sọ pé wọ́n ní kó ra lẹ̀ ọjọ́ wo ni mo fojú kan olúwa ọjọ́ wo lolúwa fojú kàn mí so a lè kúrò pé olúwa sọ pé wá ra lẹ̀ fúnra wa la sapá wa ṣọ́ọ̀ṣì tẹ́ bá dẹ̀ nísìn tí instrument bá wà bẹ́ẹ̀ tó bá dùn gbẹ́gbẹ́ fúnra àwọn ọ̀dọ́ ló máa wọlé kò ṣe pé àlòkù ṣọ́ọ̀ṣì àwọn èèyàn ti wọ̀ pé bùkátà pọ̀ lára eléyìí àwọn ò lè wá sáré eléyìí torí sì wọ́n kọ olúwa ní kó ra sìmẹ́ǹtì fún wa olúwa ní wọ́n lọ́ọ́ rà lù ẹni tí ò tí ì jẹun nínú ilé ẹ̀ tẹ́ ẹni kọ́ rà lù bọ́ọ̀lù ọ̀fẹ́ gbégbà ṣùgbọ́n fúnra wa àtẹ̀mí àtọkọ pẹ̀lú agbára ọlọ́run adé fi ń túnjọ ọlọ́run ṣe kó ṣe pé a fi okùn fún anybody wípé a mú iye báyìí wa kò sí anybody tó lè sọ bẹ́ẹ̀ even kan tẹ́ bá fẹ́ ṣe mistake gan pé àwọn fẹ́ ràn yàn wá kẹ́tẹ̀ wá bẹ́ẹ̀ wá wò ní gbogbo ibi tíjọ wá wà wọ́n lè ṣe sí bá mistake pé èèyàn kan sọ pé wọ́n gbowó lọ́wọ́ òun pé wọ́n fi ra lẹ̀ ọ̀pọ̀ wọ́n fi ra block kì í ṣe rú ẹ̀ àdèmọ́ ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ló ròyìn ibi tán ti wá pé wọ́n ti ná àwọn tán bí owó kó tó di pé àwọn mọ̀ wá wọ́n dẹ̀ ti ná ọ̀pọ̀lọpọ̀ tán lóòótọ́ especially àwọn tó wà nílùú òyìnbó yẹn mo ń bá wọn pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹnìkan sọ̀rọ̀ fún mi lánàá èmi gan dẹ̀ ń ké lórí fóònù lórí pé ọkọ ọ̀run dáyàn láàmú lásán ọkọ ọ̀run tẹ́ pariwo Jésù mọ́ tí ó dẹ̀ bá tiẹ̀ lọ irú gbogbo wa yìí náà wọ́n rí ìran ọkọ ọ̀run sí wa wọ́n tiẹ̀ ní mi lè bímọ gan síbẹ̀ mo rà àánú gbà ìran ọkọ ọ̀run ò jẹ́ tuntun ilé ayé lẹ́yìn wà kò sí tẹ́ fẹ́ bá ṣe pẹ̀lú ọkọ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ló ń sẹ́ndì orúkọ sí mi pé kí n bá wọn gbàdúrà látòrí TikTok báyìí ni o pé kí n bá wọn gbàdúrà báwọn fẹ́fẹ́ lágbájá èsì tí mò ń fún wọn ni pé tó o bá ti rí pé ọkùnrin tó ká tébù ni tó o dẹ̀ rí pé iṣẹ́ tó wà lọ́wọ́ ẹ̀ wà pa ìwà rẹ̀ kò lòdì sí ìwà tiẹ̀ kò takora wọn tètè mọ́ bá lọ àdúrà lọ ẹ̀ mọ́ fi yanjú yòókù àmọ́ pé káwá sọ pé Ọlọ́run sọ pé eléyìí ni ẹ wò èmi ò rò pé lè wọ́ọ̀kì o torí wọ́n sọ fọ́kọ mi náà pé kó mọ́ fẹ́ èèyàn pupa èèyàn dúdú lọ́lọ́run kọ́ mọ́ wọ́n ní kó mọ́ fẹ́ èèyàn pupa wọ́n lé èèyàn dúdú lọ́lọ́run kọ́ mọ́
ó wá nítọ̀ òun ti gbọ́ ọjọ́ tó dẹ̀ bẹ́ mi pàdé ó tún wá flashback yẹn pé èèyàn dúdú wọn mọ̀ ní kí n fẹ́ báwo ló ti wá jẹ́ pupa tọ̀ àwa ní ká kábàámọ̀ ò sì bá dúpẹ́ lọ́dọ̀ náà èèyàn pupa ló ṣe déédéé èèyàn dúdú báyìí mọ̀ ṣe èèyàn bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ wa ó máa mú aláradá ẹni tó yí wọ́n tó gbé orúkọ lọ́dọ̀ wòlíì tó mú kan fún ọ tó padà kábàámọ̀ ìwọ ló ń darẹ̀ láàmú ẹ má jà nira wa lára mọ́ ó tiẹ̀ ká wò láti lẹ̀ iṣẹ́ wo ló wà lọ́wọ́ ìyàwó gan tí kò sí pé tó máa gbé ìyàwó tán tí ẹ bùkátà máa sú ọkọ gan ó yẹ ká wora wa ní ká dẹ̀ máa fàdúrà tìrókù lẹ́yìn ohun kan tẹ̀mí rí bẹ́ẹ̀ nu àbẹ̀tí ká máa gbé orúkọ lọ tọ̀ ṣé wòlíì tó lọ gbé orúkọ lọ bá gan só yìí sì lòun náà sì yàn kò yìí sí o tó bá jẹ pé ó bá yìí sí bẹ́ẹ̀ yẹn ni ó rìnà rí tiẹ̀ òun náà ní símú gbogbo apáta ọlọ́fun alóore ọ̀fẹ́ a ní síyàn bó ti jẹ́ nìyẹn. àmì Jésù ẹ ṣe a lot of wòlíì wọ́n ti sọ àwọn èèyàn díẹ̀ dárú lẹ lórí pé wọ́n ń wá ọmọ wọ́n pọ̀ bí o wọ́n kún bí tí mo dẹ̀ gbà ládùúrà pé Ọlọ́run aṣíjú àánú wò ẹ tún bá mi la ojú wọn fáwọn tó ń wọ ọmọ tó ń sáré kiri ilé wòlíì káàkiri ẹ bá mi sọ fún wọn mà. sẹ́rí a máa ráàánú gbà lórí ọlọ́mọ yẹn a mọ̀ pé Ọlọ́run ló ń sọmọ ó dìpẹ́ǹdì lórí rìsọ́ọ̀tì tó bá gbà wá láti hospital ló fi mọ irúgbésẹ̀ tó gbé wà á kọ́kọ́ lọ sí hospital wà á lọ ṣe àyẹ̀wò sí ara ẹ̀ tá a bá ti ṣe àyẹ̀wò sára wa tán ló fi mọ ibi tí a máa gbé ìgbésẹ̀ lé lórí àyẹ̀wò yẹn ló máa tọ́ wa sọ́nà lẹ́yìn àyẹ̀wò yẹn wá ní ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tó yẹ pé ẹ̀dà lásán ló ń dà wọ́n láàmú kékeré ni ẹ̀dà lásán mi ò dẹ̀ nípa arọ́tọ̀ ìjẹ ìrìn àjò ẹ̀dà yẹn abẹ́rẹ́ ò ràn o abẹ́rẹ́ ò ràn o nǹkan àwọn bàbá wa àtijọ́ olóran ẹ̀dà yẹn ẹlòmíín bẹ tó yẹ pé ọwọ́ ni láti lé ni láti gbà tó ti ṣe wedding ni kò nílò kó máa kiri ká kó kẹ́ gbàdúrà ni kó ké pe Ọlọ́run á dẹ̀ dá lóhùn bí inú chọ́ọ̀chì mi báyìí nísìnyí gbogbo wọn pátá kò ságàn kankan bẹ̀ mọ́ gbogbo wọn lọ́lọ́run ti dá lóhùn rísìn dẹ̀ ni pé mo sọ fún wọn pé ẹ má kiri ká ẹni tí ẹ̀dá ń dà láàmú bíbélì náà sọ pé ẹni tí ara rẹ̀ ò dá kó tọ̀ oníwòsàn lọ kò sọ pé ẹni tí ara rẹ̀ ò dá ẹni tẹ́dà ń dà láàmú kó lọ jókòó sí ṣọ́ọ̀ṣì kó máa ṣègbélé ṣégbélé ó mẹ́dà pò ìgbélé ò lè mú kúrò so ní tó bá jọra wọn là máa fi wéra wọn nínú church mi kò sí àgàn kankan bẹ́ẹ̀ mọ́ ẹ lọ gba rìsọ́ọ̀tì wa ká tó mọ irú àdúrà tá a máa gbà ọ̀pọ̀lọpọ̀ wọn wọn á dẹ̀ kó ìwé jọ wọn á ṣe oúnjẹ fún wọn á dẹ̀ máa gbàdúrà fún wọn ogun wọn dẹ̀ máa ṣẹ́ abẹ́rẹ́ tó bá yẹ kán gbà lọ́sítà wọn á gbà má jẹ́ mọ́ Ọlọ́run dẹ̀ máa ṣẹ́ bó ṣe jẹ́ nù. mo rí fídíò kan tí ẹ̀yin náà lẹ sọ mo mọ̀ pé tí bá wo péjì mo mọ̀ pé oníṣẹ́ ọwọ́ ni ẹni ṣọ́ọ̀bù ó dà pé máa ń ta aṣọ ẹ máa ń ta so mo rí ibì kan tẹ́ tí ń sọ fáwọn ọmọ ìjọ yín pé ẹni pé kí n má ṣiṣẹ́ ní ìṣe ní ṣiṣẹ́ kí ló kan tá a bá wo a lot of mọ́mí jí o wọ́n ń ṣiṣẹ́ o tó bá ti yọ ọlọ́ọ̀kan bá máa bá wọn gbé báàgì ni wọ́n ń ṣiṣẹ́ kankan gbogbo ògùn àwọn èèyàn làwọn jókòó lé táwọn ń jẹ àwọn ọmọ ìjọ dẹ̀rẹ̀ wọ́n ń ṣiṣẹ́ bí àpọ̀dà àwọn yẹn ń ṣiṣẹ́ wọn ò sùn àwọn mọ́mí jí o wọ́n ń ṣiṣẹ́ o security ni àti protocol kọ́dẹ̀nà dọ́là fèlérè àwọn ọmọ ìjọ dẹ̀ ń pọ́n láṣọ wọn mo rí fídíò yìí bí tẹ́ ti sọ fáwọn èèyàn pé ẹ ṣiṣẹ́ èmi gan ṣiṣẹ́ èmi tí mo jẹ́ olórí olùdarí bíbà èmi gan ṣiṣẹ́ so wá sọ fún mi excuse wo lo ní láti má ṣiṣẹ́ ẹ tún bá mi sọ yẹn fáwọn youth wa àwọn alápá má ṣiṣẹ́. a máa ráàánú gbà sẹ́rí tí obìnrin bá ṣiṣẹ́ lásìkò tó yẹ kó ṣiṣẹ́ òun gan máa gbádùn ibùjókòó ẹ̀ bẹ́ẹ̀ ni torí pé tá a bá ṣiṣẹ́ tá a níṣẹ́ lọ́wọ́ respect tí ọkọ wa gan máa ń fún wa ó yàtọ̀. èmi bí ẹnìkan bí mo ṣe jẹ́ wòlíì báyìí ẹ má bínú pé mo fi ọ̀rọ̀ mi ṣe ẹ̀sápù o. reality ni mà. èmi bí mo ṣe jẹ́ wòlíì báyìí mi ò tẹ́ gbọ́dọ̀ má ṣiṣẹ́ reason ni pé irú bí a ṣe jẹ́ wòlíì yìí ó gbé orúkọ sórí tí mi ò bá wá ṣiṣẹ́ àwọn ẹbí ọkọ gan máa rò pé ó ti lo ọmọ àwọn pẹ̀lú ìpè àti iṣẹ́ ìrànṣẹ́ tó ń gbé káàkiri ọmọ àwọn ni ó ṣe gbogbo ẹ̀ fún ó ti lo ọmọ àwọn so èmi tẹ́ gbọ́dọ̀ ṣiṣẹ́. Number 2 ẹ̀ ni pé bí obìnrin ò bá ṣiṣẹ́ wàhálà ìpẹ́ pọkọ ọkọ ò lè pẹ́ darúgbó ó yẹ kí obìnrin ó ṣiṣẹ́ náà jọ fi ọwọ́ méjèèjì wẹ ọwọ́ láti fi tọ́jú àwọn ọmọ láti fi gbé ìdílé sókè kó ṣe pé ọkùnrin náà làwa ṣiṣẹ́ títí tí wàhálà bá ti pọ̀ jù mọ́mì ẹ̀mí ọkùnrin ègùn torí pé aronú school fees aronú pòun fẹ́ ra aṣọ fún àwọn ọmọ aronú pòun fẹ́ tọ́jú ilé yóò ra oúnjẹ sínú ilé obìnrin ò wá nípa kankan tí ń kó mi nípa lọ́tàn jẹ ọkùnrin yóò lè last kò ń ṣe ìfẹ́ nìyẹn ìfẹ́ kọ́ nìyẹn èmi gan mi lè túra lẹ̀ pé kí n wá túra lẹ̀ màá wá gbára dúró láìsí pé mo ṣàìsàn pé ó fẹ́ ṣiṣẹ́ wá fún mi ò kí n máa jẹ èmi gan màá ti tọ́jú oúnjẹ lẹ̀ kó tó dé bẹ́ẹ̀ ni ẹni tó dẹ̀ ṣiṣẹ́ nì ó lójú ẹni tó kàn lè ya wájú ẹ̀ ẹni àwọ̀ ó lójú wòlíì tó lè gùn bí gàràgàrà tó lè wá sọ pé olúwa rán mi sí yín wípé kémi àti yánjọ mọ́ ṣiṣẹ́ ìrànṣẹ́ pọ̀ kò sí tó fẹ́ da ẹ̀mí àtẹ́nibọ́dì pọ̀
torí pé mo fúnra mi ní full respect ẹni tó mú iṣẹ́ ẹ̀ lọ́kùnkúndùn sáìsì iṣẹ́ tó mú yẹn ló fi depend lórí adé orí tó máa bá pàdé lẹ́ni tó jọmọge torí pé ẹni tó máa bá pàdé gan òun gan máa jẹ́ nìkan tó wà pa tó dẹ̀ jẹ́ akíkanjú torí pé ó mọ̀ pé ó ṣiṣẹ́ èèyàn lásán kò lè ya wájú ẹni tí ò ṣiṣẹ́ tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó ṣiṣẹ́ èèyàn gidi lá ya wájú ẹ o èèyàn olóríire ni o bọ́n ṣe ń pariwo pé wòlíì lòun ṣiṣẹ́ tó ní kálukú lọ́mọ ibi tí ẹrù ìdílé rẹ̀ fì sí tọ̀dọ̀ tèmi ni mo mọ̀ pé mi ò gbọ́dọ̀ sùn kalẹ̀ mi ò tẹ́ ẹ̀ ní táìmù àti sùn kalẹ̀ àwọn ọmọ ìjọ mi dẹ̀ ní etí ò bá níṣẹ́ lọ́wọ́ à ń wáṣẹ́ fún wọn etí ò bá lọ́jà títà à ń wá ọjà tí ó tà fún wọn everybody mọ́ sùn kalẹ̀ torí pé kíni tọ́mọ̀ bá nàka kọ̀tọ̀ sí wa pásítọ̀ nǹkan mọ́tò àwọn ọmọ ìjọ ń ráre kì kò jù bẹ́ẹ̀ ni. ní reason tẹ́yìn ṣe yàtọ̀ sí wọn tẹ́ decide pé mi ò ṣerú nǹkan báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ lẹ́yìn tẹ́ bá bá mi kí Ọlọ́run tán ẹ bá mi kí ọkọ mi. torí pé kò sí ẹni tó mọ̀ ọ́ ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mi ní ọkọ tó fi ọwọ́ agbára mú mi ni pé ẹrù yóò ní dànù èmi náà ó possible kémi náà mọ̀ ṣerú ẹ̀. ọkọ mi dẹ̀ máa ń sọ gbọ́dọ̀ tẹ́ pé wo ilé tó ti wá èmi náà wo ilé tèmi náà ti wá ẹ mọ̀ pé ẹni tí ò bá léèyàn kò kí ń dáràn. bẹ́ẹ̀ so kò sẹ́ àwa méjèèjì a fẹ́ kí orúkọ wọ́n bàjẹ́ a dẹ̀ dúró títí tọ́lọ̀ dẹ̀ fi ṣàánú wa agbákámú yẹn títí tí Ọlọ́run fi ṣàánú wa even gan bí mo ṣe wà yìí ọmọ ìdí ìbá mi gbé báàgì. wow. bẹ́ẹ̀ni because gbogbo ọmọ tẹ́lẹ̀ tí mo sọ̀rọ̀ Ọlọ́run fún un wọ́n kàn rẹ́rìn ni ọ̀pọ̀ ni ó yé tì mí nú wọn. bẹ́ẹ̀ni àìkíyèsára àwọn ìránṣẹ́ Ọlọ́run náà fi máa ṣubú náà fi máa padà sí inú ẹ̀ṣẹ̀ ẹni tí mo gbé báàgì fún ṣé mo mọ tọ́jú bẹ́ẹ̀ ọwọ́ tó fi gbé báàgì ṣé mo mọ̀ ni kémi ò gbé báàgì padà ṣé mo mọ tí ó tẹ̀yìn ẹ̀jọ pẹ̀lú ọwọ́ mi tí mo fi mú padà. kábíyèsí. àwọn ìyá àgbàlagbà tó wá wà ní ṣọ́ọ̀ṣì mi tí wọ́n ṣe gbé orí ìyá tó bí mi gan kí n gbé báàgì lé wọn lọ́wọ́ káwọn ọmọ wọn ká máa wò mí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àwọn ọmọ wọn lè máa sọ̀rọ̀ ṣùgbọ́n á jẹ́ ìkorò fáwọn ọmọ wọn. bẹ́ẹ̀ ni ó lè máa jẹ́ ìwúrí fẹ́mi o wípé wọ́n bá mi gbé báàgì o ṣùgbọ́n kò wú Ọlọ́run gan lórí ẹni tó ní ìgbéraga Ọlọ́run kò nífẹ̀ẹ́ sí òdùgbọ́ Ọlọ́run júbà onírẹ̀lẹ̀ ọwọ́ mi báyìí ni mo fi máa ń gbé báàgì ẹrù tí mi ò bá lè dágbé mi ò ní ìdí láti lé débi pé màá ní wàá ràn mí lẹ́rù. bó ṣe jẹ́ nìyẹn ìkíyèsára ohun kan ló gbà ẹni tó gbé ìwé lé lọ tó ní kábòhùn gbàdúrà sí bí ọ̀rọ̀ tẹ béèrè yẹn tó ní kábòhùn gbàdúrà sí kí ló tún fẹ́ lọ gbàdúrà sí Ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe ó di ralẹ̀ wọ́n ládùúgbò àwọn àjẹ́ lọ wà nígbò bọ́ ọba tún wá kú omi ẹ̀ nígbò lò ní bọ́sàdúgbò so níbo la fẹ́ dé gan tí ò wá sírù nǹkan bẹ́ẹ̀ yẹn àdúrà ni àtòrò ọ̀fẹ́ ni gbogbo wa kàn fi máa lè di ayé á dẹ̀ máa rà àánú gbà ọ̀rọ̀ ayé nìsín tó kẹ́gbà ní pé everybody package rẹ̀ pé Jésù lolúwa ọ̀ralẹ̀ ọ̀kọ́lé òǹgbùrù ẹ̀jẹ̀ tí ń dún ládùúgbò rẹ̀ ó pè Jésù ni bó o tún kó débò míì mùsùlùmí máa dún mọ́tàn rẹ̀ jẹ́ ayé ìlú káàkiri ni ọwọ́ tí ń gbé òǹgbóhùn ẹ̀yẹ yẹn ni òwájú ò lè sùn mọ́ wọ́n wá ní okókó mbẹ̀ wọ́n ní kó o ta ọmọ wàhálà tó ṣe kó tó kọ́yùn tó o bá tà tán ọkọ̀ọ̀kọ̀ yọ ìdá mẹ́wàá tó o bá dẹ̀ yọ ìdá mẹ́wàá owó yẹn ò lè pè mọ́ tó tún fẹ́ bẹ̀rẹ̀ sẹ́mi níbi ìdá mẹ́wàá tó tún yọ aláwọn ọmọ aláìní bẹ́ẹ̀ ẹ ṣàánú wọn owó ti ń lọ ó ti tán. ọwọ́ struggle orówó ra lẹ̀ míì wọ́n á tún sọ fún ọ pé ó ní sẹ́tọ̀ máa ṣe sórí ilẹ̀ yẹn kó tún lè rí bẹ́ẹ̀ gbé owó wo lọ wá fẹ́ fi kọ́. owó ti tán lóòótọ́ o owó ti tán. owó ti tán everybody ní kó já rẹ̀ láyé tá a wà yìí Jésù gan ó ti ń tọ́jú wa ẹjá wa gan tọ́jú ara wa. kò sí ìlú tó ti wò ní bẹ́ẹ̀ ṣe wà àwọn èèyàn ń wò yín ká lè ẹ̀ sọ̀rọ̀ ọlọ́gbọ́n sọ̀rọ̀ tó mórí àwọn èèyàn wò kò sẹ́ tó máa wò yín wọ́n bèbí ti ṣẹ́jú ojú àwọn èèyàn ti ń là díẹ̀ so àwọn èèyàn wò yín question tí mo fẹ́ bi yín sì ni pé ṣé mọ̀ let's find pé ẹ jẹ́ olóòótọ́ ènìyàn nípa iṣẹ́ ìránṣẹ́ mú tẹ́lẹ̀ mọ́ ẹ ní ìtẹ́lọ́rùn kọ àwọn tó ń ṣe ẹni kọ́ máa bá tiwọn lọ ìtọ́ ọ̀dọ̀ tẹ́mi mọ̀ ọ̀tọ̀ ẹ̀ lèmi tọ́ báwo lọ́lọ́run ṣe wá ń pèsè fún ìjọ tó ti yẹ yín ẹ mọ nísì tí mo ṣe béèrè question yìí ni pé mo fẹ́ jẹ́ káwọn wòlíì ọwọ́ àbí ọwọ́ wa o mo fẹ́ jẹ́ káwọn wòlíì yẹn mọ̀ pé kò dìgbà tó o bá parọ́ tó o scam èèyàn tó o bá yọ̀ sùn tó o bá yé èèyàn jẹ́ kíjọ ẹ tó lọ síwájú kíjọ ẹ tó lè lọ síwájú ọkọ̀ dìgbà tó o bá ṣe gbogbo nǹkan tí mo kà á lẹ̀ kó o tó san bíìlì ó yọ fẹ́ sanwó ilé o fẹ́ sanwó iná ẹ fẹ́ sanwó ilẹ̀ ẹ fẹ́ kọ́ church mi ẹ ti sọ bíbá yìí sí pé ẹ ti ní almost like 3 branches Ìbàdàn ẹni ńlá ẹni pẹ́pẹ́pẹ́ láì fi àmàlà mú ìlú wọn láì ṣe ra padà láì ṣọbẹ ìgbà ẹgbẹ́ láì ṣe báwo lọ́lọ́run ṣe kọ́ lè mọ̀ pé kò dìgbà tó o bá ṣe gbogbo nǹkan báyìí kọ́nà tó lè là fún. ẹ ṣe mọ́mì Ọlọ́run ló máa ń darí èèyàn so ọ̀nà tí àwa gẹ́gẹ́ ti rà àánú gbà á mọ̀ bẹ́ẹ̀ ohun tí mo mọ̀ ni pé kò sí ẹni kankan tó gbójúlé Ọlọ́run tójú tì rí mọ́mì
ìgbà tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mo máa ń sáré ayé gan bẹ́ẹ̀ ni níwájú Ọlọ́run àti èyàn torí pé mo sì kéré mo máa ń sáré ayé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yẹn mi ì ju bíi 20 lọ mo wá máa ń sáré ayé pé èmi náà fẹ́ dì báyìí mo fẹ́ dàbí wòlíì lágbájá mo máa pé mo sá o kò bọ́ sí o àsọlọ́run nífẹ̀ẹ́ mi ni bẹ́ẹ̀ ni ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn lójú ọ̀nà òtítọ́ àti òdodo láti bí almost 14 years báyìí torí 15 years yẹn ni mo bẹ̀rẹ̀ tí mo mọ̀ sáré ayé gbà yẹn tí mo bẹ̀rẹ̀ wàláì mo fi Ọlọ́run alààyè sí ẹlẹ́rìí mi ní mọ̀ ọ̀nà léni àwọn èèyàn ti bù mí lówó mi ì dẹ̀ dá wọn mọ̀ mi ò dẹ̀ tọrọ mo dẹ̀ bá nú àkáǹtì mi wọ́n fẹ́ send message ni pé láti US ni o láti kìdìkan ni o ọ̀dà sí mi mo lọ bá wọn ni mi ò sí tẹ́ sí wọn lọ́wọ́ èèyàn kan sọ fún Anjo ni pé ẹ ṣe fídíò ṣọ́ọ̀ṣì yín kí wọ́n lè bá yín kọ mo nírọ́ ni o gbogbo ètò àti ń kọ tẹ́lẹ̀ Ọlọ́run ló ń bá wa kọ bí olùrànlọ́wọ́ bá dé Jésù ó gbé dìde á dẹ̀ tọ̀ wá bá wa kọ ṣùgbọ́n nǹkan tí ó mú ẹlẹ́yà wá á wá máa tọrọ owó ìpè ẹ wá bá wa kọ́ ṣọ́ọ̀ṣì nǹkan yẹn ó fi hàn pé kò sí ọpọlọ mọ́ ẹ wá bá wa kọ́ ṣọ́ọ̀ṣì láì ṣe pé Ọlọ́run ò sí láàyè Ọlọ́run ló gbéṣẹ́ rẹ̀ kalẹ̀ ẹ̀dá kò sì lè kọ́ ṣọ́ọ̀ṣì parí títí tí ó fi dọjọ́ ogbó tó fi jáde láyé bẹ́ẹ̀ ni kò sí bí ṣọ́ọ̀ṣì ṣe lè tóbi tó láyé ìtọ́sẹ̀ lè kọ́ tó wọ́n máa rí àtúnṣe pẹ́pẹ́pẹ́ lára ẹ̀ tẹ́sí tó máa ṣe fúláwà tó bá fi sínú ṣọ́ọ̀ṣì ní last year ó kọ́ ni wọ́n á ṣe fi ṣe Christmas carol tọdún wọ́n gbọ́dọ̀ change ẹ̀ ó sì pé èèyàn wá wà wọ́n yà pé ẹ bó wa la wá fẹ́ ṣe ká mọ̀ parọ́ ká fi kó nǹkan jọ mí ní parọ́ tẹ̀ ń jẹ méèyàn fi kó nǹkan jọ gan irọ́ náà ni wọ́n padà àti ẹ̀tẹ́ àti ẹ̀sìn òde da ìjà tèmi ó ti jìyà sẹ́rìnsẹ́ mo gbọ́dọ̀ dọ̀rọ̀ ẹ̀ torí wòlíì ni mọ̀mọ́ mi mo gbọ́dọ̀ dọ̀rọ̀ sẹ́rìnsẹ́ ibi tí àwọn ṣe dé tí wọn ò dọ̀rọ̀ ẹ̀ tó ti jìyà ẹ̀ àwa gbọ́dọ̀ dọ̀rọ̀ ẹ̀ kó ṣe pé àwa náà tún gbọ́dọ̀ mọ jìyà ẹ̀ lọ a sọ pé kẹ́nìkan kó mú wá ẹnìkan ò sì lè wípé mo gbowó rà padà lọ́wọ́ òun pé ò tẹ́ ẹ̀ mọ́ ṣe mi ò mọ bá ṣe ṣe aṣàjọdún tó ní wọ́n ní ìrànwọ́ rà padà sẹ́nìkan lára àwọn àlejò tó wá wọ́n ní mọ̀mọ́ Olúwa ní kẹ́ ẹ bá wọn ṣe rà padà fún mo ní níbo gbogbo everybody lọ pariwo nínú church pé mọ̀mọ́ ọmọ ṣe o èmi ọmọ ṣe èmi tí mo fẹ́ rà yàn padà gan èmi gan nílò rà padà tọmọtọmọ tọkọtọkọ gbogbo àjọ ń ké pe Jésù ni ẹni tó gbẹran lọ́wọ́ ẹ̀ tó só mọ́lẹ̀ tó sọ fún pé fẹ́ rà padà bí wọ́n ní gẹ́gẹ́ bá gẹ́mìí mi kì í ní òtó mọ́ nǹkan. kábíyèsí. bó ṣe wà nìyẹn ọ̀dà kí là ń rà padà